Sunday Igboho ti ń kó wa lọ sọ́dọ̀ olóṣèlú ni ó bàbá Akíntóyè ti gbowó olóṣèlú mìíràn ojú gbogbo owó ti wá là Adeleke ti pariwo síta wọ́n ti ń àdírẹ́sì Ọmọkọrẹ́ as a former Adele ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀lé ṣe ló yẹ kárí obìnrin yẹ kí gbogbo wa sọ lókùúta pa pé ó ṣe ìran kóòtù òjíire níjàmbá èmi ò blame gbogbo àwọn tó tẹ̀lé lọ àròjinlẹ̀ ló kù díẹ̀ káàtó táwa tá a kàwé àwa púrúùtù àwa ọmọ oko tá a gbọ́rọ̀ wúmà yìí tá a rí pé irọ́ ló ń pa pé n tí ò jẹ́ ní pera ẹ̀ mirage tó dùn mí bẹ́ẹ̀ ni pé àwọn tó kàwé gan professor doctor Shetana accountant wọ́n sì tún gbàgbọ́ pé ọmọbìnrin ó jíjẹ́ o ẹni tí ò kúrò ní kọ́dà inú ilé ẹ̀ mirage ojú ti wá jà bí ojú òjá àṣé Black Lion tí ò lè dánú rò ní domi àlàáfíà ìran Yorùbá látijọ́ yìí ṣe ló yẹ ká sọ̀kò pa àwọn méjèèjì ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀yẹ ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì ni wọ́n fa owó aago Yorùbá sẹ́yìn wọ́n bà ohun tó dáa jẹ́ má ìran kóòtù òjíire lára a dẹ̀ pariwo pé ènìyàn kan yìí dá gbàlú a pariwo pé bàbá Akíntóyè gan tí bàbá Akíntóyè bá fẹ́ hùwà bíi ti Dúpẹ́ Onítìrí he won't give Dúpẹ́ Onítìrí to operate láti wọlé bàbá máa sọ pé kíní gbogbo wa kí gbogbo wa jọ mú àìdíà wá kájọ ṣe kíní yìí ni kó ń dúró gẹ́gẹ́ bíi bàbá yín ṣùgbọ́n òun ni general overseer òun ni pastor in charge òun ni zonal pastor òun ni superintendent òun ni general òun ni brigadier òun ni major general òun ni field marshal mirage wọ́n wá ń fi irọ́ ń kọ́fà irọ́ ìgbà tọ́wọ́ ikú fẹ́ tẹ Adélé ó pariwo síta pé ẹ má ti jẹ́ ń kú báyìí pé over 18 months ni wọ́n ti bá mi sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ pé iṣẹ́ ń lọ wọ́n ti wá àdírẹ́sì ẹ̀ lónìí pé Ọmọkọrẹ́ o olórí Adélé àná níbo lọ́fíìsì yín wà ẹ ti occupy níbo lọ́fíìsì yín wà ẹ ti declare níbo lọ́fíìsì yín wà ẹ ti take over níbo lọ́fíìsì yín wà ẹ dẹ̀ ń pè ìran Yorùbá ní dry nation ẹ dẹ̀ ń kó àwọn ọjọ́ ọ̀la Yorùbá sẹ́nu ikú mirage ìgbà tá a sọ pé ọmọbìnrin yìí dagboru ni àwọn kan ní rárá o ẹ má pè ní dagboru mọ́ ṣé ó dagboru àbí ó dagboru ṣé ojú wa ti wá já ilé tó tòrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ àlè Dúpẹ́ Onítìrí wá ó dẹ̀ fọ́ ẹ̀dẹ̀ gbáláyè àwọn dèdèrè kan ṣì ń tẹ̀lé lẹ́yìn o àti gba orílẹ̀-èdè wa ẹ máa jó ẹ máa yọ̀ nọ́mbà Nàìjíríà la ṣì ń gbà sí mọ́tò ìwé Nàìjíríà la ṣì ń lò hospital Nàìjíríà la ṣì ń lò gómìnà Nàìjíríà ló ṣì ń dàrẹ́ tiwa. Why are we deceiving ourselves? ẹni tó sọ fún wa wípé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe ẹja jọ pawọ́pọ̀ kájọ ṣiṣẹ́ yìí pé àti ìgbà orílẹ̀-èdè wa ẹ wá ní irọ́ ló ń pa o irọ́ ní kíní kankan olójijì lẹ́sọ bàbá di bàbá dúdú ṣé kí bàbá àdátejì kí bàbá ṣẹ̀ṣẹ̀ máa búra mirage kí Sunday Igboho kó fẹsẹ̀ kan sí Kútọ́nù kó fẹsẹ̀ kan sí Nàìjíríà ó fẹ́ tan ọmọ ọlọ́mọ pa gbogbo ẹ̀ lásọ fún yín mirage. kò bá yé wa jẹ́ o ayé ara ẹ̀ ló bàjẹ́ àwa mọ̀ pé ijọ́ ń bọ̀ lólúwa wí tí àṣírí irọ́ máa tú ẹni abáwí fún ọba jẹ́ ó gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láò ń tá a gbọ́ nípa Ọmọkọrẹ́ Amẹ́ríkà ló wà ó wà nílé ọgbọ́n kò gbọ́n ó wà nílé ìmọ̀ kò mọ̀ ó wà ní ìlú tí àṣírí irọ́ ò ti ń bò ṣùgbọ́n àṣírí irọ́ bò lọ́dọ̀ títí ẹ̀
Ojúkòkòrò, you want to become a prime minister, àbí president? Ó mà ṣe o. Ó ṣe o fọ́mọ tí ò gbọ́n o. Ó ṣe fọ́mọ tí ń fi eérú ṣeré. Ó ṣe fẹ́ ni fún abiyagba tí ń pọnmọ́ rẹ̀ balùwẹ̀. Mirage, a pariwo pé Dúpẹ́ Onítìrí wá dàwárú ni. Pé kò lóore kankan tí Dúpẹ́ Onítìrí fẹ́ ṣe fún wa. Pé a rán Dúpẹ́ Onítìrí wá láti wá fa ìrìn àjò Yorùbá sẹ́yìn, láti wá da ilẹ̀ Yorùbá láti wá pọ́n ilẹ̀ Yorùbá lójú. Àwọn kan ní irọ́, ẹ ti búra fún Ìgbòho ni. Àwọn kan ní irọ́, ẹ ti múlẹ̀ fún Ìgbòho ni. Ẹ ti dá májẹ̀mú fún Ìgbòho. Tábàtẹ̀ wá dá májẹ̀mú fún Ìgbòho, ṣé kò yá ju ẹni tó kojú yín sí oòrùn alẹ́ náà tó ní kẹ́ máa dry. Oh my God. Wọ́n ní Yorùbá ilé ọgbọ́n, ilé ìmọ̀, ilé òye. Kí ló dé tí Yorùbá ò lo ọgbọ́n, tá a lo ìmọ̀, tá a lo òye? Àwọn bàbá wa ń jọ àná ní pásá òfúnra, ní pásá fi já síná. Kí ló dé tí ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé dry nation tẹ̀ ẹ̀ fúnra tẹ̀ dẹ̀ já síná? Ààrẹ ni tó ti sọ lẹ́nu o. Ìgbà tí ń bá tẹ̀ ń sọ ẹni tó sọ lẹ́nu, ṣé àti ráwọn tó ti sọ ẹ̀mí nù tí wọ́n ti kú sínú prison nìbàdàn? Ààrẹ ni tí gọ́ọ̀mẹ̀ntì ti gbalé wọn. Pé wọ́n ẹ fún wa nílé afẹ́ fi ṣe ọ́fíìsì. Ìgbà tí mò ń pariwo pé wọ́n gbà àná mi gan fún ara wọn, wọ́n kọ́kọ́ gba 50 million lọ́wọ́ ọkọ. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n tún gba 10 million, that is 25 million naira. Ọmọbìnrin yẹn ń ṣiṣẹ́, he have a connection. Gbogbo connection ọkọ ẹ̀ ló ti lò fún ìran Yorùbá. How market o? Àjàkáyé o, àjàká ọ̀run o, àjàká oko. Àjàkáyé, àjàká ọ̀run o, àjàká oko. Ọmọ afẹ́pẹ̀wẹ̀, afẹ́pẹ̀jí, ọmọ afẹ́pẹ̀búra, àjàká oko. Àjàká bò ní gbẹ̀yìn ó ṣe rí. Àjàkáyé níbo lẹ fẹ́ fojú sí náà? How market? Pẹ̀lú èpè tó ti ṣẹ́, pẹ̀lú irọ́ tó ti bá Dúpẹ́ Onítìrí pa. How market? Òtítọ́ ló máa lékè irọ́. Òtítọ́ ló máa lékè irọ́. Akíntóyè mi o, má máa yí wa padà o. Òtítọ́ ló máa lékè irọ́. Òtítọ́ ló máa lékè irọ́. Bàbá Bánjí Akíntóyè mi o, má máa yí wa padà o. Wọ́n. Òtítọ́ ló máa lékè irọ́. Májàsọ́lá mi o, Sunday Igboho, má máa yí wa padà o. Òtítọ́ ló máa lékè irọ́. Irọ́ dọ́jà, ó ń tà wàràwàrà. Ọ̀rọ̀ irọ́ dàbí òhó ṣùkùṣùkù dá wáyé. Àwọn mákẹ̀tì Àjàkáyé tó ṣépè fún bàbá tó bí ẹ lọ́mọ torí Dúpẹ́ Onítìrí. Bàbá ti lọ sọ́dọ̀ Tinubu ni o, bàbá ti gbowó ní orú àwa ayé àti gbowó, àti máa gbowó ayé mi àwa báyìí lọ́wọ́ Tinubu. Wọ́n ti gbowó ni o, Sunday Igboho ti gbowó, ṣé mi ò sọ fún yín? Ó ti gbowó ni o. Overrated. Oyè ti sọ fún Sunday Igboho nìyẹn. Chief overrated of Yorùbá land. Àwọn mákẹ̀tà ló overrated náà nínú Sunday Igboho àti Dúpẹ́ Onítìrí. Párákátà yín pín, irọ́ yín já, ojú tì yín. Bí Dúpẹ́ Onítìrí ṣe ń ṣépè ni Àjàkáyé ń ṣe títí ẹ̀. Àṣé Black Goat ní prime minister, òní chief commander, òní second command. Adélé ti sọ̀rọ̀. Shame on you. Ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀yin asínwé ọmọ Yorùbá ṣì ń tẹ̀lé lẹ́yìn pé ó ń ṣiṣẹ́. Èmi á máa dárúkọ ẹ̀yin bàbá mi tẹ́mi mọ́ o.
torí mo mọ̀ pé ẹ ní ọgbọ́n ẹ lónìí bàbá Awẹ́ How Market ẹ̀yin tẹ́ ti ṣiṣẹ́ dáadáa ìṣọ̀kan ìtẹ̀síwájú ọmọ Oòduà ní Canada bàbá was a president mo mọ ìjọ tí wọ́n fún mo ní over 500,000 ká lọ fi ṣe sticker lọ́dọ̀ little by little Dúpẹ́ Onítìrí dẹ́ fi ṣúgà máa ọ̀tọ̀ ẹ̀ ó fi ba iṣẹ́ rere tẹ́ ṣe ó fi bàjẹ́ bàbá Fátádé How Market èmi ọmọ dárúkọ yín sẹ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ ẹnu mi gbà á èmi ọ̀dẹ̀ sọ How Market ẹ̀yin tẹ́lẹ̀ ń fẹ́ ìran yín tẹ́ ẹ̀ kíyè sára ẹ̀yin tẹ́lẹ̀ ń fẹ́ ìran yín pé ìran yín gbẹ́dọ̀ bọ́ nínú ìgbèkùn tẹ́ ẹ̀ dẹ̀ jẹ́ kọ́ ọmọ burúkú ìwá mo pariwo mo ní nígbà June 12 ilé Abíọ́lá ni mò ń sùn ni mò ń jí ìníṣẹ́ ń gbà yẹ àwọn bàbá ẹ̀ náhóró Abraham Adésànyà Kòkòrí àwọn bàbá yẹn tó bá ti lọ àwa la máa ṣíkẹ̀tì fún wọn tó máa fún wọn lówó mo ní mi ò bá dúpẹ́ pàdé mo tún jáde títí ta mo ní màmá kan pè mí láti London pé bàbá Èkìtì ẹ sọ fún ẹ̀yin tẹ́ ẹ gbé Yorùbá Nation dání pé ẹ ti gbàlejò ọ̀ràn ẹ ti gbàlejò ọ̀ràn orin tí ìyá yẹn kọ fún mi ń jọ yẹn nìyẹn mo wá ní ìyá mi àlejò ọ̀nà bíi tìbò onídúpẹ́ tẹ ìyàwó Abíọ́lá tẹ̀ ń pọ́nlé yẹ tẹ̀ ń gbé káàkiri ẹ èṣù bélèké ni tẹ̀ mọ̀ pé ó yàtọ̀ sí èṣù ọ̀dàrà èṣù bélèké ti ń dalẹ́rú pé ó ń mọ̀ dáadáa ó wá fún mi ní pọ́ǹtì kan ó tún sọ to the extent pé tí n bá lórí ọ̀fẹ́ àti bá sọ̀rọ̀ kí n sọ wípé àwọn wo ló pákéjì oyún tó gbé lọ nígbà tó ń ṣe Abíọ́lá pé ọ̀rẹ́ òun tipẹ́tipẹ́ ni pé ẹni tó ń fẹ́ lọ́kọ ló já ń gbà nínú ìrìn àjò tó jọ rìn ayé wọn ìbájọ bàjẹ́ papọ̀ ni gbogbo ẹ̀ ni mo sọ pé this woman did not have anything to offer us ẹlẹ́nu wa rùn Sunday Ìgbòho ló rán wọn síta Sunday Ìgbòho ní odidi ìyàwó Abíọ́lá mo sọ fún yín pé nígbà tí ẹlẹ́sẹ̀ òṣì ẹlẹ́sẹ̀ dàrúdàpọ̀ lọ́mọbìnrin yìí ó wọnú OPC that give Yorùbá respect tóPC bá ń fọ́ṣàn bó ṣe ń fọ́ṣàn nígbà yẹn kékeré ni bí ìgbà tẹ́nìyàn bá mú tábà tó ń fi tábà sí mú làbá ṣe fi àwọn Fúlàní sí mú òun àti Gani wọ́n wọnú OPC wọ́n dá OPC rú mo pariwo ẹ̀ síta ẹni rárá o propaganda ní iṣẹ́ tí bàbá Akíntóyè rán yín tí Sunday Ìgbòho rán yín ni mo ní mo tún fi ẹlẹ́dàá ọ̀run ayé búra mo fi ìkúlẹ̀ abiyamọ búra pé ẹja kíyè sára ẹni rọ ni How Market now Mirage exposed mo ló fẹ́ he want to become a billionaire wife kò lórí ọ̀fẹ́ ó tún rápálá wọnú pálásì kan àwọn ọmọ lílu yẹn ti bẹ̀ mí pé kí n má máa dárúkọ pé kí ìjọ ìtìjú ni ló jẹ́ fún wọn ó wọnú pálásì yẹn ó dánú pálásì yẹn rú gùdùgùdùgùdù odidi ọba àlú first class ọba kì í tún ṣe first class nìkan Imperial Majesty lọ ń na ìyàwó ẹ̀ ní pọ́pílíìkì tẹ́nà ń domi gbígbóná sí lára ó dá torí ìdúpẹ́ ni ó dánú pálásì yẹn rú mo lọ́mọbìnrin yìí ò ní kankan tí ò bá wa ẹni tí ò bá ti ní wàáre kò lè mú ohun rere kan jáde mo pálàṣà mọ̀ pé igi búburú kan kò lè so èso rere bẹ́ẹ̀ ni igi rere ò lè so èso búburú mo tún sọ fún yín wípé igi ìkorò kan ò lè so adùn How Market àwọn tó sọ fún wa pé ẹja múra síṣẹ́ àti gba orílẹ̀-èdè wa wọn à ń ṣiṣẹ́ lójú wa àwọn tó sọ fún wa wípé wọ́n ti gbà á
ò lẹ wá tẹ̀lé a ó fa gbogbo ẹ̀yin ọmọ dry tẹ̀dẹ̀ máa dry pa ni tẹ̀ máa dry pa ọmọ kọrẹ ti di former olórí adelé. I don't pity that man torí ojú kòkòrò ni I'm sorry to say it kò sẹ́ni tó pé bẹ́ẹ̀ làwọn tó wà lágbódì tẹ́ bá rántí first message tẹ́ gbé jáde ń jọ wọn àná wọ́n ní wọ́n promise wọ́n ní 5 million naira each pẹ̀lú mọ́tò tán bá fẹ́ bóyá Toyota náà fẹ́ ni bóyá Honda náà fẹ́ ni bóyá Jaguar náà fẹ́ ni bóyá Rolls Royce. Ogogo ohun tí mo fi ti kárí sọ látàárọ̀ ni mo fi rẹ́rìn. Ìyá nígbà kìí ṣe pé wọ́n jà fún ìrìnà wọn 5 million pẹ̀lú mọ́tò bó tiẹ̀ jẹ́ mo rí mọ́sù kan wáìnì náà kọ wine colour ó gbẹ bàjẹ́ ó gbẹ mọ́sù ni máa gbà irọ́ mi ò fẹ́ mọ́sù ọ̀dà àkọ́ọ̀dù ni ọ̀dà àkọ́ọ̀dù níbi tí ava náà wà wọ́n wá bẹ̀rẹ̀ sí ń pè mọ́ra wọn lọ́wọ́ with 5 million naira náà fi ti àwẹ̀yẹ síta pẹ́ lọ sí secretariat wọ́n wà ń bẹ́ẹ̀ ní tí yìí o wọ́n ń dá ọmọ Yorùbá small àṣírí irọ́ Dúpẹ́ Onítìrí ti tú bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ló ti tọ́ máa bá ẹlẹ́dàá bàbá Akíntóyè bí bàbá yìí ò bá sọ̀rọ̀ ẹlẹ́dàá ẹ̀ máa sọ̀rọ̀ ájà bí Sunday Igboho òòṣà bí ò bá sọ̀rọ̀ ẹlẹ́dàá Sunday Igboho máa jà bẹ́lẹ́dàá Sunday Igboho bá tiẹ̀ tutù tó sọ pé èmi ò fẹ́ kí ìyá ọjọ́ ọmọ Yorùbá màmá tó lọ sọ́run àpàpàǹdodo ẹlẹ́dàá ìyá Sunday Igboho máa spoke ṣe pé ó máa spoke nìkan a wá mú kòbókò ọrẹ gidi pẹ̀lú machine gun àyàn tí wọ́n ájà ẹlẹ́dàá àwọn ọmọ tó ti kú nígbà tí Dúpẹ́ Onítìrí dé tó bẹ̀rẹ̀ sí ń ro ìrìn àjò yìí nígbà tí ènìyàn bá ń ro àmàlà ẹlẹ́dàá wọn máa jà bọ̀bọ̀ kan wà ní Ondo TV ni mo morúkọ ẹ̀ sí How Market màmá yìí ti bá ṣẹ́rẹ́ jìnnà Ondo TV mi ò morúkọ ní Ìbàdàn How Market ìkan náà wà báyìí mo ti gbàgbé orúkọ ẹ̀ orí ẹ̀ báyìí orí èèyàn mẹ́wàá ní Amẹ́ríkà náà ló wà How Market màmá wọn ti parí iṣẹ́ láìpẹ́ wọ́n máa ṣí ẹ́mbásì Dry Nation ní Amẹ́ríkà wọ́n máa ṣí ní Canada How Market ayé gbogbo yín máa kù dànù ní tẹ̀sán ìran Yorùbá sínú ìgbèkùn ayé yín máa kù dànù ìkúdé ìyá yín Dúpẹ́ Onítìrí tó bá kájé ìgbà tẹ́tẹ́ pé àkókò mọ́bi tó wà náà níbi tí àwa tá à ń pera wa ní Yorùbá ń tẹ̀lé èèyàn rírí ordinary phone náà lè pé kò bá ń jókòó ṣe mítí papọ̀ rí ju picture tẹ́ ẹ̀ rí níbi tí ilẹ̀ mọ́ tí n bá ní mo fẹ́ rí olóyè Sunday Igboho màá gba Kútọ́nù lọ ẹ̀yin tẹ̀lé ghost leader àwọn kan dẹ̀ gbowó lẹ̀ wọ́n gbélé lẹ̀ àìmọye tí Dúpẹ́ Onítìrí ti sọ di aláìnílé nìbàdàn Ṣèyí Mákindé dẹ̀ gbọ́n tiẹ̀ ó ìvókì ìwé ilé wọn dẹ̀ ń wọlé lọ́n tiẹ̀ torí irọ́ níbo ló kọ́lé rẹ̀ sí wà mo kọ́lé mi sórí àpáta mo kọ́lé mi sórí àpáta bíjì bá fẹ́ àbí afẹ́fẹ́ sì wá fẹ́ ilé náà ṣe kíni ó dúró déédéé ṣùgbọ́n àwọn tó kọ́lé wọ sórí iyanrìn afẹ́fẹ́ wá fẹ́ ilé náà dà wó ilé tá a bá fi tọ́mọ ìrìn ní ó wo gbogbo ẹbí Mirage Dúpẹ́ Onítìrí How Market wọ́n ṣe wọ́n pọ̀ sí Adélé How Market wọ́n àbádọ́n Adélé for
18 months, 1 year 6 months. How market? Ojú kòkòrò náà ló sì yẹ débẹ̀, ojú kòkòrò ó le. Kó tẹ̀ jókòó, mo sọ ní bíbá yìí náà ni, mo ní àwọn èèyàn, màmá yẹn ní òun dìde ìran ọmọ òun lọ sí White House. Pé kó lọ béèrè dọkúmẹ́ntì kan báyìí pé wọ́n wá sọ pé there is nothing like that there. Lánàá ni bàbá ṣe ń bá wọn kan ṣe mítì l'Amẹ́ríkà. Mítì tí Dúpẹ́ Onítìrí lòun ṣe tí ẹ lè sọ pé mọ́mí ẹ jẹ́ ká rí fídíò ẹ̀ ká tẹ̀ fi confuse àwọn èèyàn níta pé lóòótọ́ iṣẹ́ ń lọ. Àfi kó jáde síta. Gbogbo àwọn tó ń tẹ̀lé Sunday Igboho ẹ̀wọ̀n náà máa kú sí, a máa kó wọn ní gbogbo àwọn tó ṣe gbá inú ẹ̀wọ̀n ní gbogbo ọba ilẹ̀ Yorùbá ẹ̀wọ̀n ní gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀wọ̀n ní. Mo dẹ̀ sọ ní ọ̀rọ̀ mi, mo lọ́mọdé tó sọ wípé tó ń bá dàgbà tán orí ológbò lòun ó máa jẹ, ìṣẹ̀dá ológbò ò ní jẹ́ ó dàgbà. A.O. Market dalérú ó dalé Abíọ́lá rú gbàrà tó tábíọ́ nítorí ní kókó obìnrin náà máa pa bẹ́ mọ́ nìyẹn. Ẹ máa pa bẹ́, ẹ jẹ́ ká máa pa bẹ́ mọ́ ẹ̀yin àwa ọkùnrin, kọ́lọ́run má ṣe tiwa ń yà. Ọlọ́run ló mọ bí tábíọ́lá ti kó gbàrà tábíọ́lá ti bá aláṣẹ papọ̀ lábíọ́lá ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́. Ó dalé ọlá rú, omi ilé Abíọ́lá tó tò ó rú gudugudugudugudugudugudu, omi OPC tó tò ó rú gudugudugudugudugudu, omi pálásì tó tò ó rú gudugudugudugudu. Ó wá bọ́ sí ọ̀rọ̀ Yorùbá, ó dẹ̀ rú Yorùbá gudugudu, ó pín wa yẹlẹyẹlẹ. Ẹ̀yin bàbá yìí, ìyá kan wà ní ọmọ ẹ̀yìn ní Adéníkẹ́, ìyá dáadáa, torí ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí lè mẹ́fì dọ̀tá, a pè mí abu èpè lulẹ̀ yòó, èmi dẹ̀ rí arépè sanra ni. Mo wá ní ṣe torí ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí mà ojú yín máa jà. Màmí ṣojú yín ò ti jà. Sísà mi kan náà wá ọmọ Ìkòsú Èkìtì. A.O. Market ó wá sádùn àríra àjọsọ̀rọ̀ bírí tó máa dọ̀hún ló di ẹ́jẹ̀ǹtì Dúpẹ́ Onítìrí. A.O. Market ẹ wo àṣedànù tẹ́ ẹ ṣe. Wọ́n ní nǹkan pawọ́pọ̀ ìkan mọ́lé torí pé òun ò fẹ́ ká ṣàṣeyọrí. Òun fi rán kó yín lómi ọbẹ̀ lọ. $1 million tẹ́ ẹ dá. Àwa gbọ́ pé over $600,000 ó ti wọgbó torí awé fún yín ẹ̀ gbọ́. Ẹni awé fún ọba jẹ́ ó gbọ́ ni wọ́n ní orí ọ̀kẹ́rẹ́ kókókókó láwò ló dé fáfọ́mọ Yorùbá tá a wé fún tá a ní kán padà lẹ́yìn Mìráàjì o tá a ní Mìráàjì ò ní nǹkan kan tí ó ṣe fún wọn tá a ní tá bá sì ń tẹ̀lé Mìráàjì lẹ́yìn o Ifá àṣedànù ní ọ̀dà fún wọn. Wọ́n ní irọ́ ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n tẹ̀lé Mìráàjì Dúpẹ́ Onítìrí. Ǹgbà tí Dúpẹ́ Onítìrí ó gbé fájànlẹ̀ o Ifá àṣedànù ló gbélé wọn lọ́wọ́ o. Mo gbọ́ fá mo ti fi Dúpẹ́ Onítìrí kọ́ fá. Ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Àṣedànù ni ìkà ni wọ́n ràn wá ní. Ẹ wá wo irọ́ tó ti pa. Báwo ni bàbá ṣe máa dìbọ́ǹkì ẹni tó ní kí Sunday Igboho na ẹsẹ̀ kan sí Kútọ́nù kó na ẹsẹ̀ kan sí Nàìjíríà ó fẹ́ tọ́ Sunday Igboho pa. Ṣé Sunday Igboho wá kéré nínú ayé ni? Má jà sọ́lá tèmi. Ikú ò ní pa á o, má jà sọ́lá. Àrùn ò ní ṣe ẹ́ o, má jà sọ́lá mi. Wàá gbáyé pẹ̀lú ìrọ̀rùn. Ìkúnlẹ̀ abiyamọ á jà fún ẹ, má jà sọ́lá, torí o dúró lórí òtítọ́. Not because ohun tó fẹ́ jẹ ohun tó fẹ́ mu. It is because of the Yorùbá race.
you stand like a one-man battalion. Àwọn tó ń re wá jẹ́. Ikú ló mẹ́ja kákò. When the struggle is going on, tó lé ń gbà yẹn lọ́hùn. Àwa ń gbowó lọ́wọ́ Sunday Igboho ni Sunday Igboho gbowó lọ́wọ́ anybody. Èló ni Dúpẹ́ Onítìrí ná. Ó gbalé. Ṣé kí n dárúkọ? Ẹ má jẹ́ ń dárúkọ kó má lọ ní pé bàbá Èkìtì ti ń túlé. Ẹ jẹ́ kí n mú mi o. Kọ́mọ́ ni bàbá Èkìtì ti ń túlé. Màmá yẹn ṣì ń dìbò ọkọ ẹ̀ ni. Dúpẹ́ Onítìrí ti gbalé lọ́wọ́ wọn. Díà kí la fẹ́ lọ ṣe ní Nàìjíríà? Ọlọ́mọmọ̀já kó sọ́wọ́ Boko Haram mi ò lọ sí àjò tí máa lọ tí mi ò ní padà dé o. Kò jẹ́ kọ́kọ́ mọ̀ pé wọ́n ti gbélé fún Dúpẹ́ Onítìrí. Ìfà àṣìdànù. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ṣà àṣìdànù. Owó inú òtútù. Bọ́dà mi kan níṣẹ́ ìjẹta ni ó ń ṣòwò bì kan fún mi kéèyàn páàkì mọ́tò ẹ̀ síwájú ilé ẹ̀ kó dẹ̀ dì láàárọ̀ ju ọjọ́ kejì kó má rí mọ́tò mọ́ kíní ti bò mọ́lẹ̀ wọ́n á kàkà pọ̀ ní aláṣọ mẹ́jọ owó inú òtútù Dúpẹ́ dẹ̀ gbá ti gbalé lọ́wọ́ wọn ẹni tó ti gba mọ́tò how market o how market ẹni àwí fún ọba jẹ́ ó gbọ́ di orí ọ̀kẹ́ rẹ̀ kókòkò láwò. Bàbá Akíntóyè ò sọ pé òun lòún ṣe. Bàbá dúró gẹ́gẹ́ bí bàbá fún gbogbo wa ni. Sunday Igboho sọ wípé òun lòún ṣe. Ibùsẹ̀ Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣà má jàsọ́lá tèmi ẹ̀yin lójú Olódùmarè kàkà kí Olódùmarè. Ààrẹ akọni ilẹ̀ Yorùbá káàfàtà dé Ọ̀yọ́ dé Ògùn dé Oǹdó orúkún mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. He did not call himself a leader. But nígbà táwa tá à ń tẹ̀lé lẹ́yìn tá a rí ìwà tó wù la sọ pé this is a good leader. We see the symbol, ṣé òyìnbó yẹ correct, the symbol, the characteristics, the authentic, the quality of leadership in this man. Tó bá bí Èkìtì ṣe wà yìí, tó bá pè pé òun gbọ́ nǹkan báyìí, ẹ lọ bá wa wo èèyàn mẹ́wàá dìde lọ́wọ́ kan pé bàbá Èkìtì aláyé pé ẹja sáré lọ wo kíní yẹ tó bá jẹ́ pé àtẹ̀tẹ̀ máa rìpọ́tù fáwọn ọlọ́pàá ni kọ́tẹ̀tì lọ́bẹ̀. That is the leader that they have a good vision for the Yorùbá race. Ẹni jáde síta tó sọ pé èmi ni o èmi ni àfẹ̀mí wọ́n ní àfẹ̀mí lẹ́ni ṣe tó wọgbó àfẹ̀mí lẹ́fọ̀n ṣe tó wọ̀dàn. Àfẹ̀mí o làgbàǹrere ṣe tí ó yọ̀wò lórí ṣánáṣáná. Àfẹ̀mí ní Dúpẹ́ Onítìrí ṣe tó jákulẹ̀ tó dẹni ẹ̀tẹ́ tó dẹni àbùkù. Àwo mìrájì o Olóṣù Abíọ́lá tẹ́ ẹ bá ti rí oko ní ẹ fi pàdé ẹ̀ lọ́nà. Oko ni ẹ fi pàdé ẹ̀ lọ́nà. But I pity those people who are still following this woman. Fẹ́ràn ẹran yín o ọ̀tá ẹran yín nìyí. The Fulani has full on ground in Yorùbá land. Nígbà tí a wà papọ̀, they did not have that opportunity. Nígbà tẹ́nu Yorùbá ṣọ̀kan, they did not have that opportunity. Ṣùgbọ́n nígbà tí Dúpẹ́ Onítìrí dé, ìyàwó Àyùbá, Tanko Àyùbá ẹ máa Tanko Àyùbá. Bàbá Èkìtì máa lọ, má sọ̀rọ̀ jù Pàṣọ Èkìtì, oh God. Dúpẹ́ Onítìrí ṣeré gélé ẹlẹ́gbẹ̀rẹ́ àbí ó máa tó yé yín. Ṣé báwọn kan ló tún kó lọ sẹ́wọ̀n ní Ṣàngó? Ẹ má padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí. Gbogbo abiyamọ ẹ fà àwọn ọmọ yín létí. Ẹ sọ fún wọn ẹni tí ń jẹ́ Dúpẹ́ Onítìrí have nothing to offer the Yorùbá race. Ẹ sọ fún wọn wípé ká padà lẹ́yìn ẹ̀ pé oko ìparun ló ń ro fún wọn.
ìlú ẹni àmàrí ìbá àkú ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí. Ẹja tún pàdé lálẹ́, yóò dára fún yín, ojú òní tì yín o. Ṣùgbọ́n ẹni bá lọ́mọ lọ́dọ̀ Dúpẹ́ Onítìrí, bóyá ẹ̀yin náà ṣì wà lọ́dọ̀ Dúpẹ́ Onítìrí tẹ́ ẹjọ́ ń tanra yín jẹ́ ń bẹ̀. Kì í máa sọ àwọn tó ti lò tó ti pàtì. Ọmọkọrẹ́ náà ti di ẹni wọ́n já ọmọkọrẹ́ sí kólóbó náà. Dúpẹ́ Onítìrí máa lù ẹ̀ tán, tó o bá múra wàá dẹni tán tọrọ owó fún láti jẹun, torí pé ó mọ̀ if Dúpẹ́ Onítìrí see that see in you pé lóòótọ́ o fẹ́ fi gbogbo ara ṣe, pé lóòótọ́ ló fẹ́ nǹkan pẹ̀lú òmìnira fún rẹ, á ṣẹ́wọ́ sí ẹ, á pa ìmọ́ra. Tó bá ti kó irọ́ yẹn ṣe lórí tó ti gọ́ tí ẹ bàjẹ́ nìyẹn, tiwa ò ní bàjẹ́ láṣẹ Olódùmarè, a tún máa padà ríra. Bless you. Àṣírí irọ́ ti tú. Say no to mirage. Dúpẹ́ Onítìrí.